A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ. Ìwádìí ti jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ nípasẹ̀ àjọ alámòjútó ìwé ìrìnnà NCS ti bẹ̀rẹ̀ lákọ̀tun láti gbógun ti àwọn tí wọ́n kó ọkọ̀ òfurufú aládàáni private jet wọ orílẹ̀-èdè láì tẹ̀lé gbogbo ìlànà òfin. Kò dín ní 100 òṣìṣẹ́ ọkọ̀ òfurufú tí wọ́n ń retí kí wọ́n fi ara hàn ní olú iléeṣẹ́ NCS ní ìlú Àbújá pẹ̀lú ìwé-ẹ̀rí wọn. Àyẹ̀wò lórí ìwé-ẹ̀rí wọn yóò bẹ̀rẹ̀ lọ́la Ọjọ́rú fún oṣù kan gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé àkíyèsí public notice tí NCS gbé jáde. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọdún kan tí ìjọba àpapọ̀ gbégi dí ìgbésẹ̀ ọ̀hún. Láti bí ọdún mẹ́ta ni ìjọba ti ń gbèrò àti rí owó ìrìnnà import duty tí ó ti wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà gbà lọ́wọ́ àwọn tí wọ́n ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí kí wọ́n má bàa san owó. Díẹ̀ nínú wọn ni ó san owó yìí lẹ́yìn tí Hamid Ali darí ikọ̀ láti NCS gbé ìgbésẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ nínú wọn ni kò tíì san. Èyí ń wáyé bí olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ṣe bu ẹnu àtẹ́ lu bí ìjọba àpapọ̀ ṣe ń gbèrò àti ra ọkọ̀ òfurufú tuntun fún lílo ààrẹ pẹ̀lú àwọn ìsọmọgbé rẹ̀. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí àìnítara ọmọ orílẹ̀-èdè pẹ̀lú bí ètò ọrọ̀ ajé ṣe dẹnukọlẹ̀ látàrí òfin ìjọba àpapọ̀. Ṣùgbọ́n kò pẹ́ tí iléeṣẹ́ ààrẹ fi dá a lóhùn wípé ṣé ó tọ̀nà fún Obi láti fi ẹ̀mí ààrẹ wéwu nípa lílo ọkọ̀ òfurufú tí ó ti dẹnukọlẹ̀. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá, olùbádámọ̀ràn fún ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà sọ wípé ṣé Obi fẹ́ kí ààrẹ kú ni? Ṣé ó fẹ́ kí ó máa lọ kiri pẹ̀lú ọkọ̀ tí iṣẹ́ rẹ̀ kò pé kí ó bàa lè di olóògbé bíi igbákejì ààrẹ orílẹ̀-èdè Malawi àti ààrẹ Iran? Kí ó wá sọ fún wa, èyí jẹ́ ìgbésẹ̀ tí ó mú ọgbọ́n dání tí ìjọba gbọ́dọ̀ gbé. Kò yẹ kí ènìyàn fi ẹ̀mí ààrẹ wéwu. Ọ̀nànúgà tẹ̀síwájú wípé ọkọ̀ òfurufú tí wọ́n ń lò lọ́wọ́ báyìí ti wà lẹ́nu iṣẹ́ láti ìgbà sáà ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́. Ó túmọ̀ sí wípé ó ti lé ní 20 ọdún tí ó ti wà lẹ́nu iṣẹ́, ó sì kéré púpọ̀. Ọkọ̀ ọ̀hún dẹnukọlẹ̀ ní ìgbà ìkẹyìn tí ààrẹ lọ sí ilẹ̀ Saudi Arabia. Ọkọ̀ èrò ni wọ́n fi gbé ààrẹ láti ibẹ̀ lọ sí United Kingdom. Bẹ́ẹ̀ làwọn tó ń ṣe àmójútó rẹ̀ náà sọ wípé ọkọ̀ ọ̀hún ti nílò kí wọ́n pààrọ̀ rẹ̀. Báwo ni ẹni tí orí rẹ̀ pé ṣe máa fẹ́ kí ààrẹ ṣì máa fi irúfẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ rìn? Ó ní ilé ìgbìmọ̀ ti dá a lábàá kí wọ́n ra òmíràn nígbà mìíràn. Peter Obi á kàn la ẹnu láti sọ ọ̀rọ̀ tí kò mú ọpọlọ dání. Àìpẹ́ yìí ni ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórí ètò ààbò àti òye ké sí ìjọba àpapọ̀ kí wọ́n ra ọkọ̀ tuntun mìíràn fún ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima. Nínú àtẹ̀jáde ni wọ́n ti dá a lábàá lẹ́yìn tí wọ́n ṣe ìwádìí ipò tí ọkọ̀ òfurufú ààrẹ wà lọ́wọ́lọ́wọ́. Èyí ń wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí wọ́n gbèrò láti ta 3 nínú àwọn ọkọ̀ òfurufú iléeṣẹ́ ààrẹ. Ṣùgbọ́n Obi ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí àìnítara ọmọ orílẹ̀-èdè. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni gómìnà àná fún ìpínlẹ̀ Anambra ti kọ ọ́ wípé ó ṣeni láàánú wípé láàrin òṣì òun ìpayín keke ni ìjọba àpapọ̀ ń gbèrò àti ra ọkọ̀ òfurufú tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ó tún ti ń rúgbó bọ̀ ní ìpínlẹ̀ Rivers lórí sáà fún àwọn alága kánsù 23. Èyí ń wáyé bí adarí àjọ Niger Delta Muhajir Asari-Dokubo ṣe ké sí àwọn alága ìjọba ìbílẹ̀ kí wọ́n gba kámú pẹ̀lú sáà ọlọ́dún 3 wọn kí wọ́n sì máa lọ ilé nírọ̀rùn. Bí a kò bá gbàgbé wípé gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara pa á láṣẹ fún àwọn alága pẹ̀lú àtìlẹ́yìn mínísítà fún agbègbè ilé ìjọba ìlú Àbújá Nyesom Wike wípé kí wọ́n jọ̀wọ́ ipò wọn lẹ́yìn sáà wọn, ṣùgbọ́n wọ́n kọ̀ jálẹ̀ pẹ̀lú àwáwí wípé àwọn alátìlẹ́yìn Wike ní ilé ìgbìmọ̀ ti fi oṣù
kún sáà wọn. Nínú ẹgbẹ́ tí Martin Amaewhule darí ní ilé-ìgbìmọ̀ ti ṣe àtúnṣe òfin tí ó fi ààyè gba àwọn alága ìjọba ìbílẹ̀ kí wọ́n lo oṣù 6 kún sáà wọn látàrí bí Fubara ṣe kọ̀ láti ṣe àgbékalẹ̀ ìdìbò alága. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ Eid-el-Kabir fún ti ọdún 2024 ní ìlú Port Harcourt ní Asari-Dokubo ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣíṣe àlékún sáà àwọn alága lòdì sófin ilẹ̀ Nàìjíríà. Ó ní àwọn wọ̀nyí kò lè tìkálára wọn ṣe àlékún sáà kí wọ́n sì ní ìrètí wípé yóò ṣe ìtẹ́wọ́gbà pẹ̀lú gbogbo ìbúra tí wọ́n bú nígbà ìyànsípò. Asari-Dokubo tí gbogbo ènìyàn mọ̀ sí Eddie Abali ti ilẹ̀ Kalabari wá kìlọ̀ fún àwọn alága kí wọ́n má mú inú bí agbára ará ìlú nítorí èyí lè lẹ́yìn tí agbára wọn kò ní ká. Ó ní ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2024 ní sáà wọn parí kí wọ́n rọra kó kàngárá wọn kúrò ní ọ́fíìsì máa lọlé ní ìrọ̀rùn. Bí wọ́n bá fẹ́, wọ́n tún lè gbégbá ìbò mìíràn gẹ́gẹ́ bí ìlànà òfin, ṣùgbọ́n kò sí àfikún sáà nínú òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lẹ́yìn tí àjàkálẹ̀ àrùn onígbáméjì bẹ́ sílẹ̀ káàkiri àwọn apá ibì kan lórílẹ̀-èdè, ìjọba ìpínlẹ̀ Ondo ti fi dá àwọn olùgbé lójú wípé àwọn ti gbáradì láti gbógun ti àrùnkárùn tí ó bá fẹ́ tàn ká ìpínlẹ̀. Wọ́n ní gbogbo ètò ti tò. Kọmíṣánná fún ìlera Dókítà Banji Àjàká ṣàlàyé wípé ikọ̀ tí yóò jí wéré sí ìpè pàjáwìrì ti wà níkàlẹ̀. Ó ní àwọn kò tíì gbọ́ ẹ̀sùn kankan tí ó ṣe gbòógì, ṣùgbọ́n àwọn ti wà lójúlalákàn fi ń ṣọ́rí káàkiri igun ìpínlẹ̀ nípasẹ̀ Rapid Response Team bí ó ti ń ṣe ìlérí wípé ìjọba yóò sa ipá tirẹ̀ láti ṣe ìtanijí nípasẹ̀ ẹ̀rọ ayélujára. Ó wá rọ ará ìlú kí wọ́n ṣọ́ra kí wọ́n sì ṣe àmúlò àwọn ilé ìwòsàn kéréje bí wọ́n bá kófìrí àìlera kankan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.